èyí lohun tí adájọ́ tún sọ lórí ọ̀rọ̀ Taniọlọrun. lọ́jọ́ ajé Monday ọjọ́ 9 oṣù kẹwàá yìí nílé ẹjọ́ upper area tó ń gbọ́ ẹjọ́ Abdulaziz Adégbọlá tọ́pọ̀ èèyàn mọ̀ sí Taniọlọrun àti olóyè Adémọ́lá Ọláwóore tí ṣe olúwo ìlú Tẹdé gbé ìlànà ọ̀tún kalẹ̀ lórí béèlì Taniọlọrun. wọ́n ní kó san náírà 500,000 naira kó wá àwọn onídùúró méjì tí ọ̀kan gbọ́dọ̀ jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó sì gbọ́dọ̀ máa gbé nílùú Ìlọrin. agbẹjọ́rò Taniọlọrun Adémọ́lá Banks ló kọ ìwé kan sí kóòtù pé kí wọ́n bá àwọn ṣe àgbéyẹ̀wò béèlì oníbàárà rẹ̀ látàrí pé àwọn kò lè rí àwọn àlàkalẹ̀ béèlì tí ilé ẹjọ́ ní kí wọ́n lọ wá wá. ó tẹ̀síwájú pé ó ṣòro fún Taniọlọrun láti rí onídùúró tó jẹ́ olórí agbègbè community leader nílùú Ìlọrin nítorí pé kò sí oníṣẹ̀ṣe tí yóò jẹ́ olórí agbègbè kan nílùú Ìlọrin. èyí ló jẹ́ kó ṣòro fún oníbàárà òun. adájọ́ Sunday Adéníyì gbà sí lẹ́nu. ó ní kí Taniọlọrun san náírà kó wá onídùúró méjì tó ṣe é fọkàn tán tí ọ̀kan nínú wọn gbọ́dọ̀ jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tí ọ̀kan sì gbọ́dọ̀ tún ní ilé tàbí ilẹ̀ tó ní ìwé ìjọba nílùú Ìlọrin. bákan náà ní kí Taniọlọrun mú ìwé ìrìnnà rẹ̀ wá sí ilé ẹjọ́. tí kò bá ní ìwé ìrìnnà ó gbọ́dọ̀ wá yọjú sí ilé ẹjọ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday tó bá parí oṣù kọ̀ọ̀kan. lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ 23 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.